táwọn èèyàn ń pè ní Prophet Reuben Ayékọrẹ. So ẹ wo kí wọn ní dédé àsìkò yìí pé wọ́n ṣeun o. Yes sir, ẹ ṣé gan ni sir. Olúwa tó máa bùkún yín sir. Ọwọ́ yín á máa ròkè. Prophet Ayékọrẹ. Ayékọrẹ. Àgbọn wípé kò ṣe òwe tẹ́ béèrè pé aṣọ là ń wọ̀, bọ̀ mo wá tún wò pé àwọn bàbá mi ti pa lójú mi rí pé téèyàn bá fẹ́ wà kìsà aṣọ ràpájá ni. Ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Ló jẹ́ kí n rún lẹ́kẹ̀ ẹ wá rántí ni fún ìdí èyí ẹ gbà á ṣùgbọ́n ẹ gbé kalẹ̀ tán bí wọ́n ṣe ń gbé kalẹ̀ ṣùgbọ́n ẹ gbà díẹ̀. Fún ìdí èyí a máa fún yín ní 2,000 naira. God bless you. Iléeṣẹ́ yóò ní jóná. Ṣùgbọ́n ìparí ẹ̀ lélẹ̀ ìparí ẹ̀ ni bí a ò bá fẹ́ wo àkísà a ò ní bájá ṣeré gèlè. Okay. A ò ní